lẹ́yìn ìtọrọ òun ni ìdáná yìí ni a mọ̀ sí sísan owó orí ní ilẹ̀ Yorùbá. Àwọn ìdílé ọkọ, ìyẹn ìdílé ọkùnrin, wọ́n á ti gba àkọsílẹ̀ ohun tí wọn yóò kó wá sí ilé ọmọbìnrin níjọ́ tí wọ́n fẹ́ ṣe ìdáná. Ara àwọn tí a máa ń gbà ní ilẹ̀ Yorùbá ni bíi 40 iṣu, 40 obì, oyin, atare, 40 orógbó, epo, àpò iyọ̀, àpótí aṣọ, torí pé ọmọ wọn ò sáà ní tùwòwò. Wọ́n fẹ́ kí ọmọ wọn kó máa yọ bí ọjọ́ nígbà tó bá ṣe ìgbéyàwó tán. Kì í ṣe wípé nígbà tó bá ṣe ìgbéyàwó tán kó wá máa wọ àkísà. Kò dàbí ayé òde òní tí àwọn èèyàn ó gbé àpótí aṣọ òfìfo tí wọ́n á gbé àpótí aṣọ òfìfo tí wọ́n á gbé wá, tàbí tíyàwó á ti lọ kó àwọn aṣọ rẹ̀ tó ní nílé, a kó sínú àpótí, wọ́n á wá rù. Ìmí gan àpótí òfìfo yẹn, tẹ́ bá rí àwọn tí wọ́n rẹ̀ rù ìdáná, wọ́n á wá rù bíi pé ẹ sọ mí kalẹ̀, kíní ọ̀hún wúwo làwọn náà máa sọ, wọ́n á máa gbé wípé bíi pẹ́rù ọ̀hún wúwo nítòótọ́ nígbà tí ó sì sí kankan nínú àpótí. Ṣùgbọ́n láyé àtijọ́, wọ́n á gba àpótí aṣọ, wọ́n á gba iṣu, wọ́n á gba ẹran, wọ́n á gba oyin, torí àwọn nǹkan wọ̀nyí wọ́n á lò láti fi gbàdúrà ọkọ àti ìyàwó ní ọjọ́ ìdáná. Fún ìdí èyí, gbogbo nǹkan yẹn ó ní láti pé. Wọ́n á sì san owó orí. Ìdílé ọkọ, ìdílé ọkùnrin á san owó orí lórí ọmọbìnrin tí wọ́n fẹ́ fẹ́. Kò túmọ̀ sí wípé wọ́n ń ta ọmọ wọn. Iyì àti ẹ̀yẹ ni ní ilẹ̀ Yorùbá. Ara ìgbésẹ̀ tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé, tí wọ́n gbọ́dọ̀ gbé kó tó di wípé ọmọ wọn ṣe ìgbéyàwó, òun ni owó orí sísan. Ó ṣe pàtàkì. Tá a bá sì wo àṣà Yorùbá, àṣà kọ̀ọ̀kan lára àwọn àṣà wa ní ilẹ̀ Yorùbá ó bá Bíbélì mu. Ó ní àwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n fi ń san owó orí nínú Bíbélì náà, kí ó tó di wípé ọmọkùnrin á wá gbé ọmọbìnrin nílé bàbá rẹ̀ lọ sí ilé ara rẹ̀ bí ìyàwó. Ó ní àwọn nǹkan tí ọmọkùnrin tí ó máa ń ṣe. Ní ilẹ̀ Yorùbá, tí wọn ò bá ti gba owó orí, wọn ò tí ì ṣe ìgbéyàwó. Ṣùgbọ́n láyé òde òní a fẹ́ gba owó orí mọ́. Wọ́n á kọ sínú àwọn àkọsílẹ̀ tí wọ́n fún ìdílé ọkùnrin. Ṣùgbọ́n tí ìdílé ọkùnrin bá wá mú owó náà dé, wọ́n á ti kọ sí ẹ̀yìn àpòwé tí wọ́n gbé owó náà sí. Tí wọ́n bá ti rí owó orí ìyàwó, àwọn ìdílé ìyàwó wọ́n á wá dá owó yẹn padà wípé a fi owó yìí a fi ra bóyá ẹgba tí wàá na ọmọ wa tàbí gbogbo ìyà tí wàá fi jẹ ọmọ wa. Àwọn míì dẹ̀ lè sọ wípé àta ọmọ wa, so wàá dá owó yìí padà. So àwọn èèyàn ò fẹ́ gba owó orí mọ́. Ṣùgbọ́n àwọn tí ó bá gbà, it's not a sin, kò sẹ́sẹ̀ níbẹ̀. Tí ìdílé ìyàwó bá sì gba owó orí lọ́wọ́ ọkùnrin, kì í ṣe wípé kí ọkùnrin yẹn wá sọ wípé ṣebí nígbà tí mo fẹ́ ọ, mo san owó rẹ̀. Gbogbo nǹkan tí mo bá ti fẹ́ kó ṣe ni wàá máa ṣe. O ti dẹrú mi, mo rà ọ́ ni. Rárá, pé ìdílé ìyàwó gba owó orí lọ́wọ́ rẹ̀ kó fi fẹ́ ọmọ wọn, kò túmọ̀ sí wípé ọmọ wọn di ẹrú fún ọ. Kò sì túmọ̀ sí wípé kó máa fìyà jẹ ọmọ wọn tàbí wípé kó máa ṣe ọmọ wọn bó ṣe wù ọ́. Bí Bíbélì ṣe sọ wípé wọ́n di ọ̀kan. Ọkùnrin tó bá ń fìyà jẹ ìyàwó ẹ̀, ó ń fìyà jẹ ara rẹ̀. Tó o bá mọ̀, kò lọ mọ̀ lónìí. If you cannot fìyà jẹ ara rẹ̀, if you cannot beat yourself, if you cannot maltreat yourself, you must not maltreat your wife. Ṣé ti gbọ́? Àádùn náà wà lára àwọn ẹrù ìyàwó. Ẹja gbígbẹ ó wà lára àwọn ẹrù ìyàwó. Ẹ rí i pé tí mo bá ń sọ̀rọ̀ nípa àwọn àṣà ilẹ̀ Yorùbá, mo máa make emphasis lórí ẹ pé ilẹ̀ Yorùbá, because àwọn kan wà ní ilẹ̀ Áfíríkà tó ṣe wípé àwọn apá ibì kan ẹrù ìyàwó tí wọ́n máa ń gbà, ẹrù pípí wọ́n fẹ́ lọ tajà ni. Ìgbà tí ẹlòmíì bá wá fẹ́ ṣe ìdáná, ẹ̀rù á máa bà á. Nígbà tí ó fi calculate gbogbo owó tó fẹ́ ná lórí pé òun fẹ́ ṣe ìdáná, ó tó kéèyàn lọ ralẹ̀ kó lọ kọ́lé. Kò yẹ kó rí bẹ́ẹ̀. There is a life after the wedding. There is a life after the traditional marriage. There is a marriage after the wedding. Ìdáná kan kóṣù wá, ẹ̀jẹ̀ kan kóṣù wá, kẹfì jẹyán, ẹ̀jẹ̀ ń gbẹ́ran wá, kẹfì ṣe ọbẹ̀, ẹ sì kan gbépo wá, ẹ fi ṣebẹ̀. Epo ẹ fò epo ṣebẹ̀, ẹja ọsàn àti ẹja òrombó, ẹ gbà gbogbo ẹ kẹfì ṣe. Tí wọ́n bá ń ṣe ìdáná ní ilẹ̀ Yorùbá, in fact it's a topic on its own.
àkòrí ẹ̀kọ́ kan ò nìyẹn. Torí pé tí a bá ń ṣe ìdáná oríṣi alága méjì ni wọ́n ní, ilé ọkọ á ní alága tiẹ̀, ilé ìyàwó náà ní alága tiẹ̀. Kí ọkùnrin tó wọlé pé ìyẹn níbi agbo ibi tí wọ́n bá kó kalẹ̀ wípé àwọn ti ń ṣe ìdáná, àwọn ẹbí ọkọ wọ́n á tẹ̀lé ọkọ lẹ́yìn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa kọrin ayọ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa jó, inú wọn á máa dùn, kí wọ́n á tó wá fún ọkùnrin láyè láti lọ jókòó sórí àga tí wọ́n ti pèsè sílẹ̀ ní ìdílé ìyàwó, wípé wọ́n káàbọ̀, kan tó lè kí wọ́n káàbọ̀ pé ẹ káàbọ̀ sí ìdílé wa o. Wọ́n á gba owó owó tí ó fi ṣílẹ̀kùn owó ìṣílẹ̀kùn àbówó ìkànlẹ̀kùn. A wọlé adẹjọ kó tẹ̀ tó di pé yóò jókòó gan, àwọn ìdílé ọkọ wọ́n á kí wọn pé ẹ kú ilé o, inú wa wá dùn, ẹ káàbọ̀. Alága wọn á wá sọ fún wọn, ìyẹn ni wípé ẹni tó jẹ́ aṣáájú wọn, aṣojú wọn, gẹ́gẹ́ bí alága aṣojú wọn, a wá sọ wípé tọ̀, ọmọ wa láti ìdílé Owóyẹrí láti wá, ọmọ wa rí òdòdó tó rẹwà ní agboolé yín, ó sì fẹ́ gẹ́gẹ́ bí aya. Ni wọ́n ní ṣé ẹ gbà wá wọlé àbẹ́ ẹ gbà wá, àwọn ẹni tó ẹ káàbọ̀ àgbà yín o. Àwọn náà dẹ̀ jókòó, ọkùnrin á lọ jókòó, á máa retí ìyàwó. Ní ayé àtijọ́ bí a ṣe ń ṣe ní ayé àtijọ́ ni wípé ìyàwó á da aṣọ borí, ọkọ ò ní rójú ìyàwó. Very dramatic and interesting. Wọ́n á wá kọ́kọ́ mú obìnrin kan, wọ́n á kọ́kọ́ mú wọlé. Wọ́n lè mú obìnrin kó wá jẹ́ wípé ẹlẹ́kẹta ni the real wife. Tí ọkọ náà bá sì ti rí ìyàwó ẹ̀ ní ti wọ́n pé àtàǹpàkò sókè fún yín, ìyàwó mi gan-an rè inú rẹ̀ á wá tún arẹ́rìn músẹ́, ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ nìyẹn. So obìnrin máa ń daṣọ borí, àwọn èèyàn á wá máa kọrin, ìyàwó náà máa jó, àwọn èèyàn á jó tẹ̀lé ìyàwó, inú gbogbo wọn á máa dùn. Ìgbà tóbìnrin yẹn bá wá dé, ọkọ á wá ṣí ojú ìyàwó. Ọ̀tọ̀ tún ni owó tí wọ́n gbà o, wọ́n á gba owó ìṣíjú ìyàwó. Ọkùnrin ọ̀kan lè dìde kó lóun fẹ́ lọ ṣíjú ìyàwó ń bọ̀, owó la fi wò débi tó dé. So ọkùnrin á sanwó owó tí ó fi ṣí ojú ìyàwó. Lẹ́yìn tó bá ṣí tán, ìyàwó á wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ jó ayọ̀, lọ́kọ náà máa náwó, nínú gbogbo wọn máa dùn. Àwọn ọ̀rẹ́ ìyàwó wọn á bá wọlé, wọn á bá jó. Ìgbà tí wọ́n bá sì ti rí tí ọkọ ti ṣí ojú ẹ̀ tán, tó ti rí pé ìyàwó ò ní, wọ́n lè sọ fún ìyàwó pé kó juwọ́ sáwọn ọ̀rẹ́ rẹ̀ pé tọ̀, ó dàbọ̀ o, mo ti ń bọ́kọ lọ, ẹ̀yin náà ẹ wọ́n lọ lẹ́yìn o. So ìyàwó á juwọ́ sáwọn ọ̀rẹ́, làwọn ọ̀rẹ́ ìyàwó á lọ. Ìgbà tó bá yá, wọ́n á bẹ̀rẹ̀ sí ní mú àwọn nǹkan tí wọ́n ti kó wá gẹ́gẹ́ bí nǹkan ìdáná, ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní mú níkọ̀ọ̀kan, wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi gbàdúrà fún ọkọ àti ìyàwó. Kí ni ìtumọ̀ yín ní ohun èlò ìdáná? Ìyẹn ni wípé ayé yín ó dùn, ayé yín ò ní korò, àìfoyin sẹ́nu ká banújẹ́, ìbànújẹ́ ò ní wọnú ayé yín á dùn bí oyin. Wọ́n á fi iyọ̀, wọ́n á fi gbàdúrà fún wọn. Atare, ilé atare a máa kún ni, ilé yín á kún, ẹ̀ ní yàgàn. Orógbó ńkọ́, gbó, tọ́, gbé pọ̀ títí fi dógbó ni. Kò sí ẹnikẹ́ni tó ń ṣe ìgbéyàwó fún ọmọ tó ń gbàdúrà wípé kí ìgbéyàwó wọn túká. Tí ọmọbìnrin bá ti lè kúrò nílé bàbá rẹ̀, kò sí pé ó ń padà kó ẹrù wọlé. Ìdí rẹ̀ nìyẹn tí wọ́n fi máa ń gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe ìwádìí dáadáa kí wọ́n tó fi ọmọ wọn fún ọkọ. Torí wọ́n mọ̀ wípé tí ọmọ bá padà wá ilé bàbá ẹ̀, ó wá dálé mọ̀sú ni, àbùkù sí ni fún ìdílé ìyàwó. Ó sì jẹ́ kan lára ìdí tí àwọn òbí wa tí wọ́n fi ń fara dà á. Even nǹkan kí nínú wọn gan mọ́ jìyà ní ọkọ, wọn á dúró síbẹ̀. Ohun tí mo fẹ́ ká mọ̀ ni wípé nínú àṣà ìgbéyàwó Yorùbá kò sí wípé ọmọ ń ṣe ìgbéyàwó ó ń padà wálé. Oríṣiríṣi ohun èlò ìdáná wọn á bẹ̀rẹ̀ sí ní mú níkọ̀ọ̀kan, wọn á bẹ̀rẹ̀ sí ní fi gbàdúrà fún ọkọ àtaya. Lẹ́yìn tí ohun gbogbo bá sì wá lọ tán tí wọ́n ti parí ẹ̀, wọ́n á ṣe wẹ̀jẹwẹ̀mu, oníkálùkù á jẹun, wọ́n á gbalé wọn lọ. Ẹ ṣeun tẹ́ wá o, a ó ríire bára wa ṣe o, ẹ̀yin náà ṣerú ẹ̀ fọmọ o, ayọ̀ á kárí o. Ara àwọn kíkí tí wọ́n máa ń kí ara wọn ní ilẹ̀ Yorùbá tí a bá ń ṣe ayẹyẹ òun nìyẹn. Lẹ́yìn ìdáná, ìpalẹ̀mọ́ fún ìgbéyàwó ló kù. Ọkọ á bẹ̀rẹ̀ sí ní ra aṣọ, ó lè ra bàtà fún ìyàwó ẹ̀, ó lè ra aṣọ fún ìyàwó ẹ̀. Àwọn òbí ọkọ náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ bí wọ́n ṣe ń bá obìnrin gbé. Ìyẹn ni counseling lóde òní, tí ó ṣe pé wọ́n sọ pé premarital counseling. Bí ọkùnrin pàtàkì jùlọ, bàbá ọkùnrin á bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ rẹ̀
bí ènìyàn ṣe ń bá obìnrin gbé, àwọn ìwà tó lè mú kí èèyàn bá obìnrin gbé dalẹ̀. Ìyẹn obìnrin nílé tirẹ̀ náà, àwọn òbí rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́, pàtàkì jùlọ ìyá rẹ̀ á bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ìwà tó lè mú kí ó bá ọkọ rẹ̀ gbé títí dalẹ̀. Ìyá wa ra àwọn bíi ohun ìdáná, ó lè jẹ́ odó tí wọ́n fi ń gúnyán, ìgbéléná, àwọn pot téèyàn fi ń dáná, gbogbo àwọn ohun èlò tí obìnrin nílò nínú ilé ọkọ, ìyá bẹ̀rẹ̀ sí ní rà fún. Àwọn ẹbí náà, àbúrò ìyá, àbúrò bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ra ẹ̀bùn fún ọmọbìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó. Bákan náà ni oníkálùkù wọn náà wọ́n á ra aṣọ tí wọ́n á wọ̀ ní ọjọ́ ìgbéyàwó, oúnjẹ, gbogbo nǹkan tí wọ́n nílò wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa rà láti múra sílẹ̀ de ìgbéyàwó. Lẹ́yìn ìpalẹ̀mọ́ ó kù ọjọ́ ìgbéyàwó. Kí ni àwọn nǹkan tí wọ́n máa ń ṣe ní ọjọ́ ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá? Ní ọjọ́ ìgbéyàwó, ìyàwó á bẹ̀rẹ̀ sí ní wọlé wọ̀de, á máa pààrọ̀ aṣọ. Ọ̀tọ̀ láṣọ tó máa wọ̀ láàárọ̀. Àwọn èèyàn á ti wá kún gbogbo agboolé tí wọ́n á máa sè, tí wọ́n á máa sọ, tínú gbogbo àwọn èèyàn á máa dùn. Ìyàwó á wá máa wọ aṣọ oríṣiríṣi. Ọ̀tọ̀ nìyí tó máa wọ̀ láàárọ̀, tó bá tún yá á tún wọlé, á tún lọ bọ̀, á tún wọ̀ míì. Bó sì ṣe ń wọ̀, bẹ́ẹ̀ ni ó mọ̀ kí àwọn èèyàn, ẹ ṣe wọn làwọn èèyàn náà máa kí, ni wọ́n á máa fún lẹ́bùn, àwọn ọ̀rẹ́ ẹ̀ náà tẹ̀lé, ni wọ́n á máa kí àwọn ọ̀rẹ́ náà, àti yín náà dé o, ẹ kú àjọyọ̀ o, abẹ́yìn náà ṣerú ẹ o, nínú gbogbo wọn á máa dùn, ni wọ́n á máa jẹun. Oh my God, so interesting. Bí ìyàwó ṣe wá ń lọ tó ń lọ káàkiri yẹn, tó bá wá tó àsìkò kan, á sun ẹkún ìyàwó ya ilé ẹbí káàkiri. Bó bá ṣe ń sun, bẹ́ẹ̀ ni àwọn èèyàn ni wọ́n á máa fún lówó. Àwọn ọ̀rẹ́ ẹ̀ náà tẹ̀lé, á máa sun ẹkún káàkiri. Ẹkún ayọ̀ ni, kì í ṣe ẹkún ìbànújẹ́. Ṣùgbọ́n wípé ó fẹ́ kúrò nílé bàbá ẹ̀ kò rọrùn. Kí ilé téèyàn ti ń gbé láti kékeré, ó wá fẹ́ kúrò, ó fẹ́ lọ ilé tí ò tiẹ̀ gbé rí. Ara àwọn ẹkún ìyàwó ni ìyá mi, ìyá tí mo ní, ìyá mi ni. A máa lọ káàkiri ilé ẹbí, a máa sun ẹkún, àwọn náà máa fún lẹ́bùn, a máa fún lówó. Wọ́n máa ṣe yẹn bí ọwọ́ ìyálẹ̀ta sí ọ̀sán. Ìyálẹ̀ta sí ọ̀sán yẹn jẹ́ bí 12 sí bí 1 and so on. Tó bá wá di alẹ́, àwọn ẹbí ọkọ á wá pẹ̀lú ìlù àti orin, wọn á wá mú ìyàwó wọn lọlé. Ní ọjọ́ yìí ọkọ náà wà nílé ẹ̀ tó ń retí ìyàwó ẹ̀. Ó ti lè máa rò pé wọn ò tí ì dé náà ni, wọn ò tí ì dé náà ni. Mo rò pé èyí ló mú òwe tí Yorùbá máa ń pa tí wọ́n sọ wípé ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn wò tàbí kì í garùn. Torí wọn náà ni wọ́n bọ̀ wá gbé bá, wọ́n wulẹ̀ garùn fara ẹ̀ balẹ̀, ìyàwó rẹ̀ ń bọ̀. Yàrá tí wọ́n máa fi ìyàwó sí, ọkọ ò ní síbẹ̀. Wọ́n á ti tẹ́ bẹ́ẹ̀dì, wọ́n á ti tẹ́ ibùsùn pẹ̀lú àwọn aṣọ tó rẹwà. Wọ́n á ti dáná tí wọ́n máa fún ìyàwó lálẹ́ ẹjọ́ yẹn. So wọ́n á lọ mú nílé bàbá ẹ̀, wọ́n á wá mú wá lé ọkọ ẹ̀. Tí gbogbo àlejò bá lọ tán, òní ọkọ ṣẹ̀ máa wá wọlé lọ bá ìyàwó ẹ̀. Níyìn ni a ó fi àdàgbà ètò ẹ̀kọ́ tòní rọ̀ sí. Gbọ́n ẹ̀kọ́ tí à ń kọ́ kò tí ì parí o. Tí ẹ bá fẹ́ mọ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ìyàwó dé ilé ọkọ àti ìgbésẹ̀ tí ó kàn lẹ́yìn ìgbéyàwó, kí a darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí. Ó tún di ìgbà mìíràn nígbà tí a ó pàdé láti máa tẹ̀síwájú lórí àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Ó dàbọ̀.